Welcome back to our channel. Ẹ káàbọ̀ padà sí ìkànnì YouTube wa. Ẹ má gbàgbé láti tẹ subscribe button àti notification bell. Bá ṣe máa tún review eléyìí. Kí ni title eléyìí? MUTA the agent ni. Tẹ́ ẹ bá tí wò ẹ sáré lọ gbọ́. Yẹn wà lórí Yorùbá Prime TV. Ibẹ̀ lẹ ti máa rí wò. MUTA the agent. Àpá ẹ ti mọ̀ pé gbogbo iṣẹ́ tápá bá ti wà. Tẹ́ ẹ bá ń jẹun aláta lọ́wọ́ ẹ̀yà bùnmi sẹ́gbẹ̀ẹ́ torí ẹ̀rín àtàkìtì ni. Àgàgà tán bá tún wá fi Tósìn ti apá lẹ́gbẹ̀ẹ́ tàbí àǹtí sídí. Ṣùgbọ́n nínú eléyìí Tósìn ni o. Tósìn tó jẹ́ ìyàwó apá. Ẹjọ́ irú éjẹ́ǹtì àràmàǹdà wo rèé? Gbogbo nǹkan làwọn jẹ́ éjẹ́ǹtì fún títí di pé wọ́n tún bá ní wá obìnrin olóṣó. Wọ́n wá rí pé olóṣó scars wọ́n wá rò pé jẹ́ kí n sáré fi ìyàwó mi kí n sáré lò ó. Ẹ wò lẹ́ẹ̀kan sí ẹ lọ sórí Yorùbá Prime TV. Bẹ̀lẹ̀ tí máa rí ẹ̀kúnrẹ́rẹ́ fíìmù yìí wò. Ẹ wò ǹjẹ́ tó bá jẹ́ pé àpá ó ń bá bí eléyìí lọ lójú ayé. Ẹ jọ̀wọ́ pẹ̀lú ẹnu àti bó ṣe ń ṣe yìí. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe ń ṣe lójú ayé. Ẹ jọ̀ọ́ sẹ́mi ẹ̀ máa gùn bí ẹ̀mí ìsísí Quadri. Ọlọ́run kó ṣàánú wa kó má jẹ́ kí gbogbo wọn kó fi ọjọ́ lọ́jọ́ lọ. Ṣùgbọ́n lára àwọn òṣèré pàtàkì adẹ́rìn pòṣónú tòde òní tá a ní àpá jẹ́ ọ̀kan àti bàbá Lanko ìyẹn tán ń pè ní Lanko ọmọọba Dubai. Àwọn náà fà kìkì ń bí àtẹnu àti gbogbo ẹ̀ làwọn náà lò tí gbogbo ẹ̀ fà kìkì. Ẹ wo ìròyìn ò tá fojú bà àfi kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ lọ wò ó tàbí kẹ́ ẹ download ẹ̀ lórí YouTube ìkànnì Yorùbá Prime TV. Ibẹ̀ lẹ ti máa rí. Lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé ẹ bá wa tẹ notification bell. Bẹ́ẹ̀ ni ẹ subscribe sórí ìkànnì yìí. Àjọ máa gbádùn ẹ lọ ní wẹ́rẹ́wẹ́dẹ wẹ́rẹ́. Ẹ ṣé púpọ̀. Gbọ̀ngàn you are under arrest orí ń dàrú. You are under arrest ó yẹ kúnlẹ̀. Níbo? Going to see around themselves. There's a material case. What come and buy you again? Pastor John ní nǹkan papọ̀ ní hòtẹ́ẹ̀lì bọ̀bọ́n ṣe kú mi ò mọ̀ ń pa ẹ̀. My friend, will you keep your mouth shut? Mo dẹ̀ ń bẹ̀. Ẹni gbà kọ́bọ̀, àgbà kọ́bọ̀. Oh, more play that. Okay.